sí ilé ẹ̀kọ́ ọjọ́ ìsinmi ti òní. Mo gbà ládùúrà wípé Ọlọ́run wa nínú àánú yóò bá wa pàdé lórúkọ Jésù Kristi. Kí a tó tẹ̀síwájú nínú ẹ̀kọ́ ọjọ́ ìsinmi yìí, ẹ jẹ́ kí a gba àdúrà. Bàbá wa tí ń bẹ ní ọ̀run, a dúpẹ́ lọ́wọ́ yín fún àǹfààní tẹ́ ẹ fún wa láti péjọpọ̀ níwájú yín lónìí. A yìn ọ́ torí pé ẹ dá wa sí, ẹ pa wá mọ́ nínú àánú àti oore ọ̀fẹ́ yín. A dúpẹ́ lọ́wọ́ yín torí pé ọwọ́ yín, oore ọ̀fẹ́ yín ló mú wa wá síwájú yín lónìí. Lórúkọ Jésù, Olúwa gba ọpẹ́ wa. Bàbá mímọ́, a wólẹ̀ níbi ìtẹ́ àánú. A gbà ládùúrà lónìí wípé kí ẹ rán ọ̀rọ̀ yín sí wa, kí ọ̀rọ̀ yín kó ru wá sókè, kí ọ̀rọ̀ yín kó gbé wa ró, kí ọ̀rọ̀ yín kó tún wa ṣe. Lórúkọ Jésù, Olúwa ṣe bẹ́ẹ̀. A dúpẹ́ torí pé ẹ ti gbọ́. Ògo ni fún Ọlọ́run wa lókè ọ̀run, ní orúkọ Jésù Kristi Olúwa wa. Àmín. Ẹ ṣeun púpọ̀ fún wíwá tí ẹ wá lónìí láti wá gbọ́ ọ̀rọ̀ Ọlọ́run nínú ẹ̀kọ́ ọjọ́ ìsinmi ti òní. Kókó ẹ̀kọ́ ọjọ́ ìsinmi wa lónìí ni ìgbàgbọ́ rẹ. Ìgbàgbọ́ rẹ nínú Jésù. Pé jẹ́ kí ìgbàgbọ́ rẹ kí ó yanrantí. Jẹ́ kí ìgbàgbọ́ rẹ nínú Jésù kó jẹ́ ojúlówó. À ń wo ìgbàgbọ́ ojúlówó nínú Jésù, kì í ṣe ìgbàgbọ́ ayédèrú, ìgbàgbọ́ tó jẹ́ ojúlówó. Ibi kíkà wa láàmú nínú ìwé Pétérù kìíní, orí ìkíní ẹsẹ̀ ìkeje, èyí ó kà báyìí pé kí ìdánwò ìgbàgbọ́ yín tí ó ní iye lórí ju wúrà tí ń ṣègbé lọ, bí ó tilẹ̀ ṣe pé iná la fi ń dán wò, kí a lè rí fún ìyìn àti ọlá àti nínú ògo ní ìgbà ìfarahàn Jésù. Kí ni èyí sọ fún wa? Pé ìgbàgbọ́ ta ní nínú Jésù ó gbọ́dọ̀ jẹ́ ìgbàgbọ́ tí ó lè dúró. Pé ohun yòówù tí a bá ń là kọjá, ohun yòówù tí a bá ń dojúkọ, ìgbàgbọ́ tó bá jẹ́ ojúlówó ó gbọ́dọ̀ lè dúró ṣinṣin títí dé òpin. Ó ní kí ìgbàgbọ́ wa kó dúró, bó tilẹ̀ jẹ́ pé ìyà ń dánwò, iná la fi ń dánwò, a fi ìgbàgbọ́ a fi wé fàdákà. Irú ìgbàgbọ́ bẹ́ẹ̀ la gbọ́dọ̀ ní, ìgbàgbọ́ bíi wúrà tí a fi iná dánwò. Tí a bá wo kókó àkọ́kọ́ wa lónìí, pé ìgbàgbọ́ tí ó bá jẹ́ ojúlówó, ìgbàgbọ́ tó bá jẹ́ ojúlówó nínú Jésù, ó máa ń wo ohun gbogbo láti ìhà tí ó dára, ìhà tó ní ìrètí. Èyí túmọ̀ sí pé ìgbàgbọ́ tó bá jẹ́ ojúlówó kì í sọ ìrètí nù. Ìgbàgbọ́ tó bá jẹ́ ojúlówó kò ní wo ọjọ́ ọ̀la pẹ̀lú ọkàn tí ò sí ìrètí nínú. Irú ìgbàgbọ́ bẹ́ẹ̀ kì í ṣe ojúlówó ìgbàgbọ́. Ìgbàgbọ́ tó jẹ́ ojúlówó ó máa ń rí ìrètí ní ọjọ́ ọ̀la. Ìgbàgbọ́ tó jẹ́ ojúlówó ó máa ń rí àtúbọ̀tán tí ó dára. Ìgbàgbọ́ tó bá jẹ́ ojúlówó ó máa ń sọ ọ̀rọ̀ dáradára, ìjẹ́wọ́ tó dára ni ìgbàgbọ́ tí ó jẹ́ ojúlówó máa ń sọ. Ìgbàgbọ́ tó bá jẹ́ ojúlówó ó máa ń fi ìgboyà sọ̀rọ̀ pẹ̀lú ìgboyà, pẹ̀lú ìdánilójú. Ìgbàgbọ́ tó jẹ́ ojúlówó ó máa ń dúró nínú agbára ọ̀rọ̀ Ọlọ́run. Àṣeyọrí ní ìgbàgbọ́ tó jẹ́ ojúlówó sì máa ń mú bá ènìyàn. Olúwa yóò ràn wá lọ́wọ́ nínú ìrìn àjò ìgbàgbọ́ yìí. Ọlọ́run yóò jẹ́ kí ìgbàgbọ́ tá a gbé dání kó jẹ́ ojúlówó, ìgbàgbọ́ tí kì í kú sọ́nà bí èéfín. Olúwa yóò gbé wa ró lórúkọ Jésù. Ẹ jẹ́ ká wá wò ó ní ìpele. Kí ni eléyìí túmọ̀ sí? A bá sọ̀rọ̀ nípa ìgbàgbọ́ tí ó jẹ́ ojúlówó. Tí a bá wo kókó ìkejì nínú ìwé pélébé ọwọ́ mi yìí, àpẹẹrẹ ìgbàgbọ́ tó jẹ́ ojúlówó yìí a lè rí nínú ayé Ábúráhámù, ọ̀rẹ́ Ọlọ́run.
ṣe àjèjì sí wa. A rí wípé Ábúráhámù yìí ó jẹ́ ọkùnrin tó kún fún ìgbàgbọ́. Ẹ jẹ́ kí a ka ìwé Róòmù orí ìkẹrin, ìwé Róòmù orí ìkẹrin, ká wo ọ̀rọ̀ ìgbàgbọ́ Ábúráhámù yìí nínú ìwé Róòmù orí ìkẹrin. A ó kà láti ẹsẹ̀ ìkẹtàdínlógún títí dé ẹsẹ̀ ìkọkàndínlógún. Ó kà báyìí wípé gẹ́gẹ́ bí a ti kọ pé mo ti fi ọ́ ṣe bàbá orílẹ̀-èdè púpọ̀ níwájú ẹni tí òun gbàgbọ́ Ọlọ́run tìkálára rẹ̀ tí ó sì kún fún tí ó sì di ààyè. Ábúráhámù gba Ọlọ́run tó sì di ààyè, tí ó sì ṣe ohun ọ̀nì, Ọlọ́run tí ó sì pe àwọn ohun ọ̀nì bí ẹni pé àwọn nǹkan tí kò sí, ó máa ń pè wọ́n bẹ́ni pé wọ́n wà. Nígbà tí ìrètí kò sí, yẹn nípa Ábúráhámù náà sọ yóò yẹn ní ẹsẹ̀ ìkejìdínlógún. Nígbà tí ìrètí kò sí, ẹni tí ó gbàgbọ́ nínú ìrètí kí ó lè di bàbá orílẹ̀-èdè púpọ̀. Ẹ rí pé nínú ìgbé ayé Ábúráhámù pẹ̀lú Ọlọ́run, nínú ìbáṣepọ̀ rẹ̀ pẹ̀lú Ọlọ́run, Ábúráhámù dé ìkóríta mẹ́ta kan nínú ìrìn àjò rẹ̀ pẹ̀lú Ọlọ́run tó jẹ́ wípé gbogbo ẹjọ́ bẹ́ni pé kò sí ìrètí. Ábúráhámù ti gbó, ìyàwó rẹ̀ ti darúgbó, síbẹ̀ Ọlọ́run ń ṣe ìlérí fún ọkùnrin yìí pé yóò bímọ, yóò di bàbá orílẹ̀-èdè. Dípò tí Ábúráhámù ìbá fi wo àgọ́ ara rẹ̀ kó wò ó pé ọjọ́ mà ti lọ lórí mi, mo mà ti dàgbà. Dípò tí ìbá fi wo ìyàwó rẹ̀ pé ìyàwó náà mà ti gbó, síbẹ̀ Bíbélì sọ fún wa wípé nígbà tí kò sí ìrètí, nígbà tí ìrètí kò sí, ẹni tí ó gbàgbọ́ nínú ìrètí kí ó lè di bàbá orílẹ̀-èdè púpọ̀, gẹ́gẹ́ bí èyí tí a wí pé ó sì gbàgbọ́ nítorí ìgbàgbọ́ tó ní pé kí ó lè bá di bàbá orílẹ̀-èdè púpọ̀. Ìrètí kò sí. Ní àkókò tá à ń sọ, kò sí Bíbélì tí a fi lè rí àkọsílẹ̀ kan tí Ábúráhámù yóò kà wípé Ọlọ́run yóò lè ṣe báyìí, ó lè ṣe tọ̀kù sí irú àkọsílẹ̀ bẹ́ẹ̀. Síbẹ̀ Ábúráhámù yìí ní ìgbàgbọ́ nínú Ọlọ́run nígbà tí ìrètí kò sí, ó sì ti ní ìrètí síbẹ̀. Kí la fẹ́ mú jáde nínú eléyìí gẹ́gẹ́ bí onígbàgbọ́, gẹ́gẹ́ bí ẹni tó ń bá Ọlọ́run rìn? Ṣé rí nínú ìrìn àjò ayé wa, ó ṣeé ṣe kí á dé àwọn ìkóríta mẹ́ta kan. A jọ bẹ́ni pé òkùnkùn gbolẹ̀, a jọ bẹ́ni pé ìrètí kò sí, a jọ bẹ́ni pé ọ̀nà wo la fẹ́ gbégbà báyìí. Ṣùgbọ́n nígbà tí a bá ní irú àkókò báyìí, fún ẹni tí ó bá ní ojúlówó ìgbàgbọ́, fún ọmọ Ọlọ́run tí ó ní ìgbàgbọ́ tí ó yanrantí, ó gbẹ́dọ̀ ní ìrètí nínú Ọlọ́run síbẹ̀, kò gbẹ́dọ̀ sọ ìrètí nù. Ìgbàgbọ́ tó bá jẹ́ ojúlówó kì í sọ ìrètí nù lábẹ́ bídíù tí ó rí, kì í padà, kì í bojú wẹ̀yìn. Irú ìgbàgbọ́ báyìí ni Ábúráhámù ní. Ìgbàgbọ́ yìí ló ran Ábúráhámù lọ́wọ́ tó fi jẹ́ wípé ìlérí Ọlọ́run nínú ayé Ábúráhámù ó wá sí ìmúṣẹ. Ìtọ́lọ́run sọ pé òun ó ṣe nínú ayé rẹ̀, ó tẹ̀ lọ́wọ́, ó rí gbà. Mo gbà ládùúrà lórúkọ Jésù pé ìrètí ó tún ìpinnu Ọlọ́run fún ayé tàwa náà, ìlérí tọ́lọ́run ṣe nínú ayé tàwa náà, lórúkọ Jésù ti Násárẹ́tì yóò tẹ̀ wá lọ́wọ́ lórúkọ Jésù. Ṣùgbọ́n má gbàgbé ohun kan la nílò, ìyẹn ni ìgbàgbọ́ wa. Ìgbàgbọ́ tí ó yanrantí, ìgbàgbọ́ tí kò lẹ́jà bákan nínú. Irú ìgbàgbọ́ bẹ́ẹ̀ la fi gbẹ́dọ̀ bá Ọlọ́run rìn. Irú ìgbàgbọ́ bẹ́ẹ̀ ló lè mú èròǹgbà Ọlọ́run fún ayé wa kí ó wá sí ìmúṣẹ. Olúwa yóò ràn wá lọ́wọ́ lórúkọ Jésù ti Násárẹ́tì. Tí a bá tẹ̀lé ìtàn Bíbélì, á rí pé lásìkò tí Ábúráhámù gbàgbọ́, ìbò tilẹ̀ pé kò sí ìrètí mọ́ síbẹ̀, ó ní ìrètí nínú Ọlọ́run síbẹ̀. Á rí pé Sárà, Bíbélì sọ fún wa pé ó ti dẹ́kun àti máa rí fún Sárà gẹ́gẹ́ bí ìṣe àwọn obìnrin. Kò tí Sárà kò rí nǹkan oṣù mọ́, kò sí ìrètí kó lè bímọ mọ́, kò sí ìrètí kó lè lóyún mọ́. Síbẹ̀ Ábúráhámù ọ̀rẹ́ Ọlọ́run yìí, Ábúráhámù bàbá ìgbàgbọ́ yìí, ó sì tún gba Ọlọ́run gbọ́ síbẹ̀, ó sì tún dúró ṣinṣin nínú ìgbàgbọ́ àti ìgbẹ́kẹ̀lé rẹ̀ nínú Ọlọ́run síbẹ̀. Irú ìgbàgbọ́ báyìí ló yẹ ká ní. Irú ìgbàgbọ́ báyìí ló yẹ ká fi bá Ọlọ́run wa rìn. Olúwa yóò sì ràn wá lọ́wọ́ lórúkọ Jésù. Ká bá rántí nínú ìwé Hébérù, Bíbélì sọ fún wa pé láìsí ìgbàgbọ́
láì sí ìgbàgbọ́ kò ṣeé ṣe láti mú Ọlọ́run, kò ṣeé ṣe láti bọ́ Ọlọ́run rìn bó ti yẹ kó rí láì sí ìgbàgbọ́ tí ó yọrantí. Ẹ jẹ́ kí a rí dájú pé ìgbàgbọ́ wa nínú Ọlọ́run kò mì, ìgbàgbọ́ wa kò yín jẹ lábẹ́ bí tí ò ké òòrùn. Ṣùgbọ́n kókó ìkẹta yìí ṣe pàtàkì púpọ̀ púpọ̀. Kókó ìkẹta yìí sọ pé láì gbọ́ ọ̀rọ̀ Ọlọ́run kò sí ìgbàgbọ́. Ìyẹn ló ń gbé kò ṣeé sọ wípé nísinsìnyí mo fẹ́ ní ìgbàgbọ́. Ìgbàgbọ́ yẹn kì í dédé wá. Ìgbàgbọ́ máa ń wá nípa gbígbọ́ ọ̀rọ̀ Ọlọ́run. Mo fẹ́ ka ìwé Róòmù orí ìkẹwàá. Róòmù orí ìkẹwàá. Mo fẹ́ ka ìwé Róòmù orí ìkẹwàá. Á wo nínú bẹ̀ orí ìkẹwàá ẹsẹ̀ ìkẹtàdínlógún. Ó ní ǹjẹ́ nípa gbígbọ́ ni ìgbàgbọ́ tí ń wá, nípa gbígbọ́ ọ̀rọ̀ Ọlọ́run, nípa gbígbọ́ ọ̀rọ̀ Ọlọ́run ni ìgbàgbọ́ tí máa wá. Kí lè túmọ̀ sí? Torí ìgbàgbọ́ kan bá wá gbọ́ ẹ̀kọ́ ìlú òní báyìí kó sọ pé tó mo fẹ́ wọ́n nǹkan ṣe sí ìgbàgbọ́ mi. Kò sí ọ̀nà àbáyọ kan, kò sí nǹkan kan tí èèyàn lè ṣe tí ìgbàgbọ́ ìfilè wá bí ó ṣe nípa gbígbọ́ ọ̀rọ̀ Ọlọ́run. Torí ìgbàgbọ́ bá fẹ́ kí ìgbàgbọ́ òun kó ní ìgbàgbọ́ tó yanrantí, kó jinlẹ̀, irú onígbàgbọ́ bẹ́ẹ̀ ó gbọ́dọ̀ fi ara rẹ̀ fún ọ̀rọ̀ Ọlọ́run. Ọ̀rọ̀ Ọlọ́run nínú ẹ̀kọ́ Bíbélì, ọ̀rọ̀ Ọlọ́run nínú ilé ẹ̀kọ́ ọjọ́ ìsinmi bá a ṣe ń ṣe yìí, ọ̀rọ̀ Ọlọ́run nínú ilé, ọ̀rọ̀ Ọlọ́run ní ibi gbogbo. Nípa gbígbọ́ ọ̀rọ̀ Ọlọ́run yìí, ibẹ̀ ni ìgbàgbọ́ ti máa wá. Ẹ wò lónìí fún àpẹẹrẹ, a ti kà nípa Ábúráhámù, ẹni tí ó ní ìrètí nínú Ọlọ́run, tó jẹ́ pé ní ìkóríta mẹ́ta tó nú ayé rẹ̀, gbogbo tó yí Ábúráhámù yìí ká, bẹ́ẹ̀ ni pé kò sí ìrètí mọ́. Síbẹ̀ ó ní ìrètí nínú Ọlọ́run, ó dúró ṣinṣin nínú Ọlọ́run rẹ̀. A sì rí pé lẹ́yìn ọ̀rẹ́yìn Ọlọ́run ṣe fún Ábúráhámù yìí ju bó ṣe mọ̀ béèrè àbó ṣe ní lérò lọ. Nígbà tó ní onígbàgbọ́ bá gbọ́ àwọn ọ̀rọ̀ báyìí, irú àwọn ọ̀rọ̀ báyìí ní máa ń ru ìgbàgbọ́ sókè nínú ayé ènìyàn. Nígbà tí a bá ka Bíbélì, tá a bá rí àwọn iṣẹ́ ńlá, àwọn nǹkan ńlá wọn ni tí Ọlọ́run gbé ṣe nínú ayé àwọn ènìyàn, irú àwọn ìyẹ̀rí bẹ́ẹ̀ wọn ló máa ń ru ìgbàgbọ́ sókè. Nítorí náà kò ṣeé ṣe fún ènìyàn láti sọ pé tó nísinsìnyí mo fẹ́ ní ìgbàgbọ́ bí ìgbàgbọ́ Ábúráhámù. Kò lè ṣeé ṣe. Ọ̀nà kan ṣoṣo téèyàn máa ń gbà tí ìgbàgbọ́ èèyàn fi máa ń pọ̀ sí ni pé kí èèyàn máa gbọ́ ọ̀rọ̀ Ọlọ́run. Ibi tí a kà yé ó ní ǹjẹ́ nípa gbígbọ́ ni ìgbàgbọ́ tí wá, àti gbígbọ́ nípa ọ̀rọ̀ Ọlọ́run. Nípa gbígbọ́ ọ̀rọ̀ Ọlọ́run, nípa bẹ́ẹ̀ ni ìgbàgbọ́ tí máa ń wá. Olúwa nínú àánú rẹ̀ yóò ràn wá lọ́wọ́ lórúkọ Jésù. Yóò fún wa lórí ọ̀fẹ́ láti gbọ́ ọ̀rọ̀ Ọlọ́run. Nípasẹ̀ gbígbọ́ ọ̀rọ̀ Ọlọ́run yìí, Olúwa yóò ru ìgbàgbọ́ wa sókè lórúkọ Jésù Kristi. Ó ṣe pàtàkì púpọ̀ fún wa ká ní ìgbàgbọ́ tó yanrantí, ká fi ìgbàgbọ́ tó yanrantí, ìgbàgbọ́ kì í ṣe ìgbàgbọ́ òfegè, ìgbàgbọ́ tó yanrantí, ìgbàgbọ́ tó gba Ọlọ́run gbọ́ dénúdénú. Irú ìgbàgbọ́ bẹ́ẹ̀ ni òní ká ní. Ìgbàgbọ́ ìní irú ìgbàgbọ́ báyìí ni ó lè mú wa rí nǹkan gbà lọ́wọ́ Ọlọ́run. Irú ìgbàgbọ́ báyìí ni ó lè mú kí bíbá Ọlọ́run kó pé wa. Olúwa yóò ràn wá lọ́wọ́ lórúkọ Jésù ti Násárẹ́tì. Ẹ jẹ́ ká wo kókó ìkẹrin. Ẹ̀yìn tí onígbàgbọ́ bá wá sọ pé òun ní ìgbàgbọ́, onígbàgbọ́ ò gbẹ́dọ̀ fi ààyè gba ìbẹ̀rù. Ìbẹ̀rù máa ń ba ìgbàgbọ́ jẹ́. Ìbẹ̀rù àti ìgbàgbọ́ wọn kì í jọ kọ́wọ́ rìn. Ẹni tó bá ní ìgbàgbọ́ nínú Ọlọ́run kì í bẹ̀rù. Ẹni tí ìbẹ̀rù bá wà ní ọkàn rẹ̀ kò lè gbàgbọ́, torí pé méjèèjì ò ṣeé kó papọ̀. Mi lè fọwọ́ ilé kí n fi mú ìgbàgbọ́ dání, kí n fọwọ́ ìkejì kí n fi mú ìgbàgbọ́ dání, kí n fi mú ìbẹ̀rù dání. Ìbẹ̀rù ní ọwọ́ kan, ìgbàgbọ́ ní ọwọ́ kejì. Kò ṣeé ṣe bẹ́ẹ̀. Ìbẹ̀rù máa ń yẹpẹrẹ ìgbàgbọ́. Ìbẹ̀rù ó máa ń yẹpẹrẹ ìgbàgbọ́. Olúwa yóò ràn wá lọ́wọ́. Ìgbàgbọ́ jẹ́ ẹ̀bùn láti ọ̀dọ̀ Ọlọ́run. Ìbẹ̀rù ní ọ̀nà ìdí ìdàkejì ẹ̀wẹ̀, ìbẹ̀rù jẹ́ ẹ̀bùn láti ọ̀dọ̀ Sátánì. Onígbàgbọ́ kò gbẹ́dọ̀ bẹ̀rù. Ẹni tó bá gba Ọlọ́run gbọ́ tó ní ìgbàgbọ́ tó yanrantí kò gbẹ́dọ̀ gba ìbẹ̀rù láàyè. Ìbẹ̀rù yóò mú àárẹ̀ bá
onígbàgbọ́. Ìbẹ̀rù a máa yẹpẹrẹ ìgbàgbọ́. Ìbẹ̀rù a máa sọ ìgbàgbọ́ di akúrẹ̀tẹ̀. Nígbà téèyàn bá gbàgbé wo Abraham fún àpẹẹrẹ, àwọn nǹkan tó yé Abraham ká tó mú kó bẹ̀rù, ṣùgbọ́n torí pé ó ní ìgbàgbọ́ nínú Ọlọ́run kò fàyè gba ìbẹ̀rù lábẹ́ bí tí ò kí orí. Èyí ẹ̀yin olùgbọ́ mi lónìí, bí a ṣe ń tẹ̀síwájú lórí àjò yìí, ká ní ìgbàgbọ́ nínú Ọlọ́run. Ẹ má ṣe jẹ́ kí a fi àyè gba ìbẹ̀rù. Sátánì yóò wá, yóò mú ìbẹ̀rù wá, yóò gbà kíyèsí wa sóríṣiríṣi nǹkan tó lè mú kí ẹ̀rù ó bà wá, tó lè mú kí ọkàn ó mì. Ṣùgbọ́n ẹni tó bá ní ìgbàgbọ́ nínú Ọlọ́run kì í bẹ̀rù. Ìgbàgbọ́ àti ìbẹ̀rù wọn ò lè jọ rìnrìn àjò papọ̀, wọn ò lè jọ gbé papọ̀. Olúwa nínú àánú rẹ̀ yóò ràn wá lọ́wọ́ lórúkọ Jésù. Ìgbàgbọ́ á máa sọ, ìbẹ̀rù á máa sọ, ìbẹ̀rù máa ń pa ìgbàgbọ́ mọ́yàn nínú. Gbogbo ara mọ̀ pé ẹni bá ní ìgbàgbọ́ yóò sọ̀rọ̀ ìgboyà, yóò ṣákin, yóò gbégbèsè akin. Ṣùgbọ́n tí ìbẹ̀rù bá wà bẹ́ẹ̀, onígbàgbọ́ ò ní lè sọ̀rọ̀ ìgboyà, onígbàgbọ́ kò ní lè gbégbèsè akin. Olúwa yóò ràn wá lọ́wọ́ lórúkọ Jésù. Nítorí náà, ẹ jẹ́ ká ní ìgbàgbọ́ tí ó yanrantí, ojúlówó ìgbàgbọ́ nínú Ọlọ́run. Ìgbàgbọ́ pé lábẹ́ bí dùnkórí o, t'Olúwa lèmi ó ṣe títí di òpin. Òyò kò dé, òyò kò má dé. Ìgbàgbọ́ tí dúró títí nínú Ọlọ́run títí dé òpin. Irú ìgbàgbọ́ bẹ́ẹ̀ ni ká ní. Irú ìgbàgbọ́ bí ìgbàgbọ́ tí Abrahamu, ìgbàgbọ́ tó jẹ́ pé ó tẹ̀lé pé kò sí ìrètí, síbẹ̀ Abrahamu ní ìrètí nínú Ọlọ́run. Olúwa kò sì dojú tì. Irú ìgbàgbọ́ bẹ́ẹ̀ ni ká ní. Ìgbàgbọ́ tí kì í fàyè gba ìbẹ̀rù. Ó lè jẹ́ pé ohun ìbẹ̀rù bá tilẹ̀ yí ni ká, síbẹ̀ kò ní bẹ̀rù. Irú ìgbàgbọ́ bẹ́ẹ̀ ni ká ní. Ẹ rántí ìtàn Pétérù. Nígbà tí Jésù ní kó tó sọ fún Jésù rìn lórí omi, Pétérù náà rìn inú omi. Ó ní ìgbàgbọ́ ló fà á tóun náà fi lè wọnú omi. Kò rò pé omi má lè gbé mi lọ. Ó wọnú omi, ó rìn nínú omi. Ṣùgbọ́n ní kété tó fàyè gba ìbẹ̀rù nínú ọkàn rẹ̀, Bíbélì sọ fún wa pé Pétérù bẹ̀rẹ̀ sí ní rìn. Olúwa yóò ràn wá lọ́wọ́ lórúkọ Jésù. Ìgbàgbọ́ wa ò ní rìn lórúkọ Jésù. Ìbẹ̀rù máa ń mú kí ìgbàgbọ́ kó rì. Ẹ jẹ́ ká ní ìgbàgbọ́ tó yanrantí. Ẹ jẹ́ ká ní ìgbàgbọ́ tó gúnrégé. Ìgbàgbọ́ tó jẹ́ ojúlówó. Òun ni ká ní, kì í ṣe ìgbàgbọ́ òfegè. Olúwa yóò gbé wa ró. Olúwa yóò ràn wá lọ́wọ́. Bá a ṣe mú ẹ̀kọ́ ìwà sópin, ẹ jẹ́ ká gbàdúrà. Olúwa dúpẹ́ lọ́wọ́ yín fún ẹ̀kọ́ tẹ́ kọ́ wa lónìí. Olúwa mo gbà á ládùúrà lórúkọ Jésù. Ẹ̀mí ìgbàgbọ́ tó yanrantí lórúkọ Jésù yóò wọnú ayé wa lọ. Ọkàn tó ń pòǹgbẹ fún ọ̀rọ̀ Ọlọ́run, tó ń gbọ́ ọ̀rọ̀ Ọlọ́run sí lórúkọ Jésù yóò wọnú ayé wa lọ. Gbogbo ìbẹ̀rù nínú ọkàn wa, Olúwa mú kúrò. Àdúpẹ́ tòkè ti gbọ́. Ògo ni fún orúkọ Olúwa ní orúkọ Jésù Kristi Olúwa wa. Àmín. Ògo ni fún
Ògo ni fún Ọlọ́run Baba àti fún Ọlọ́run Ọmọ àti fún Ọlọ́run Ẹ̀mí Mímọ́ fún àǹfààní mi ìtatún ní lónìí láti jọ́sìn nínú èdè Yorùbá wa yìí, èdè tí Ọlọ́run yọ́nú sí lẹ́yìn tí ogun àjàkálẹ̀ àrùn tí a mọ̀ sí coronavirus tó ti sé ọ̀pọ̀lọpọ̀ mọ́lé. Ọ̀pọ̀lọpọ̀ ló sì bá ogun yìí lọ, ṣùgbọ́n a dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run wípé a wà láyé, a tún wà láàyè, a sì tún ní àǹfààní láti jọ́sìn níwájú rẹ̀. Ká tó lọ nínú ìwàásù wa lónìí, mo fẹ́ kí a gbàdúrà papọ̀. Olúwa Ọlọ́run ìgbàlà wa, a gbé orúkọ yín ga gidigidi torí Ọlọ́run tó tó gbójú gbára gbọ́kànlé ni yín. Ọba tí kìí dani, olùṣọ́ àgùntàn wa, ọba tó dúró tì wá, ọba tó yàn wá fẹ́, ọba tó fún wa ní ẹ̀mí láti wà láàyè lónìí. Ògo ni fún orúkọ mímọ́ yín ní orúkọ Jésù. Olúwa ẹ gbà ọpẹ́ wa. Fún àǹfààní ta ní láti padà sórí ìjọsìn ní èdè Yorùbá wa, Olúwa ẹ máa ṣeun. A dúpẹ́ torí pé lónìí ẹ jẹ́ kí ẹnu ọpẹ́ wa ó kan ní orúkọ Jésù. Olúwa ẹ gbà ìyìn wa. Bá a ṣe ń lọ nínú ọ̀rọ̀ yín, Ọlọ́run àwọn ọlọ́run, ní orúkọ Jésù, ẹ tìkára yín bá wa sọ̀rọ̀. Ẹ̀mí mímọ́, ẹ gba ìṣàkóso. A ó sì máa yìn lógo. Ọ̀rọ̀ yín kó yé wa o, ọ̀rọ̀ yín kó sì yé wa, ọ̀rọ̀ yín kó tún ayé wa ṣe. Ní orúkọ Jésù Kristi Olúwa wa, àmín. A dúpẹ́ lọ́wọ́ àwọn akọrin fún orin ẹ̀mí tẹ́tí fún wa. Ọlọ́run á tún ohun yín ṣe. A sì dúpẹ́ ní ọwọ́ oníwàásù Pétérù tí wọ́n ti bá wa sọ̀rọ̀ nínú ètò ẹ̀kọ́ ilé ọjọ́ ìsinmi wa. Ẹ ṣé, Ọlọ́run á máa sọ agbára yín di ọ̀tun. Gbogbo ẹni tí ó tún darapọ̀ mọ́ wa lónìí, gbogbo wa pátápátá, òun la dúpẹ́ lọ́wọ́ wa fún àsìkò tá a fi sílẹ̀ láti jọ sin Ọlọ́run nínú èdè Yorùbá. Mo gbàdúrà wípé bó ti wù kí àsìkò náà kéré tàbí kó pọ̀ tó tẹ́ ti fi sílẹ̀, ní orúkọ Jésù Kristi ti Násárẹ́tì, èyí tó kù nínú àsìkò yín ẹ ò nílò nínú wàhálà. Ọlọ́run á sì dáwọ́ agbára rẹ̀ lé yín torí pé ẹ wà níbí báyìí lónìí. Ní orúkọ Jésù Kristi ti Násárẹ́tì, ẹ̀mí ọ̀run á bẹ̀ yín wò. Mo gbàdúrà pé gbogbo ilé tí a ti ń gbọ́ wa lọ́wọ́lọ́wọ́ báyìí, ní orúkọ Jésù Kristi ti Násárẹ́tì, ẹ̀mí ọ̀run á bẹ̀ yín wò. Ògo ni fún Ọlọ́run. Lónìí a ó sọ̀rọ̀ ní orí ọ̀rọ̀ kan tó sọ wípé àwọn àgùntàn mi. Kókó ọ̀rọ̀ mi lónìí nìyẹn. Àwọn àgùntàn mi, àwọn àgùntàn mi. A ó sì kà nínú ìwé Jòhánù orí 10. Ká ní àsìkò wà ní gbogbo Jòhánù orí 10 la bá kà tán, ṣùgbọ́n mo fẹ́ yọ ẹsẹ̀ bíi 3 nínú rẹ̀. Lóòótọ́ màá sọ̀rọ̀ nínú àwọn ẹsẹ̀ mìíràn, ṣùgbọ́n ẹsẹ̀ 3 tó ṣe kókó òun mo fẹ́ mú jáde. Ẹsẹ̀ 14, ẹsẹ̀ 17 àti ẹsẹ̀ 18. Ó kà báyìí: èmi ni olùṣọ́ àgùntàn rere, mo sì mọ àwọn tèmi sì mọ̀ mí. Àwọn àgùntàn mi ń gbọ́ ohùn mi, èmi sì mọ̀ wọ́n, wọ́n á sì máa tọ̀ mí lẹ́yìn. Ẹsẹ̀ 20 sọ wípé èmi sì fún wọn ní ìyè àìnípẹ̀kun, wọn kì yóò ṣègbé láéláé, kò sí ẹni tí ó lè já wọn gbà kúrò lọ́wọ́ mi. Hallelujah. Wọn kì yóò ṣègbé láéláé, kò sí ẹnikẹ́ni tí ó lè já wọn gbà kúrò ní ọwọ́ mi. Tá a bá sọ̀rọ̀ nípa àgùntàn, àgùntàn jẹ́ ẹran ilé tí ó máa ń gbọ́ràn. A máa ń lo àgùntàn láti ṣe àpèjúwe ọmọ tó ń gbọ́ràn tàbí àwọn tó ń gbọ́ràn. Oríṣiríṣi àgùntàn ló wà, oríṣiríṣi olùṣọ́ àgùntàn tàbí olówó àgùntàn ló sì wà. Ṣùgbọ́n àwọn ọ̀wọ́ àgùntàn kan wà tí Jésù Kristi pè ní àwọn àgùntàn tirẹ̀.
léyìí tó túmọ̀ sí wípé bí àgùntàn tiẹ̀ ṣe pọ̀ tó oníkálukú ló mọ àgùntàn títí ẹ̀. Jésù pè àwọn àgùntàn kan ní àgùntàn tirẹ̀. Ìgbà tí Jésù sọ̀rọ̀ nípa àwọn àgùntàn tirẹ̀ yìí, ó sọ pẹ̀lú láìṣẹ́nu, ó fi wọ́n yangàn. Ó fi wọ́n yangàn. Ṣé mọ̀ pé téèyàn bá ní nǹkan tó dáa lọ́wọ́, àti sọ wípé èmi mo ní kò ń ṣe wàhálà rárá. Bí kéèyàn ṣẹ̀ṣẹ̀ ra mọ́tò tuntun, èyàn lè pẹ̀lú ìyẹn kan lè yá fi sọ wípé mọ́tò mi lélẹ́yìí. Ọkọ tó bá níyàwó tó dára, pẹ̀lú ìyẹn kan ní á fi ìyàwó rẹ̀ hàn àwọn ènìyàn. Tàbí ìyàwó tó bá fẹ́ ọkọ tó dára tínú rẹ̀ dùn sí, pẹ̀lú ìyẹn kan ní á fi ọkọ rẹ̀ láti ṣàpèjúwe ọkọ rẹ̀ fún àwọn ènìyàn. Bẹ́ẹ̀ gangan ni Jésù Kristi fi àwọn àgùntàn rẹ̀ yìí, ó fi wọ́n yangàn. Ó ní èmi ni olùṣọ́ àgùntàn rere, àwọn àgùntàn tèmi mọ̀ mí, ó ní èmi náà sì mọ̀ wọ́n. Kí ni àwọn àbùdá tí ó wà ní ara àgùntàn tí Jésù Kristi fi lo àgùntàn láti fi ṣe àpèjúwe àwọn ọmọlẹ́yìn rẹ̀? Àbùdá pọ̀ tá lè rí lára àgùntàn, ṣùgbọ́n máa sọ díẹ̀ nínú àwọn àbùdá náà. Àbùdá àkọ́kọ́ òun ni wípé àgùntàn jẹ́ ẹran ilé oníwà pẹ̀lẹ́. Àgùntàn ò dàbí ewúrẹ́. Àwọn darandaran wọn kì í fi ọ̀pá dá àgùntàn láti lù wọ́n. Wọ́n máa ń fi ọ̀pá dá àgùntàn láti tọ́ wọn sọ́nà ni. Àgùntàn ní ìwà pẹ̀lẹ́ débi wípé ó mọ ojú, ó sì mọ ara. Bí kágùntàn kan wà ládùúgbò yín, kó wá wọnú ilé yín wá lónìí torí ó rí nǹkan tó máa jẹ, tẹ́ bá lè dànù. Tí nǹkan tí ó fẹ́ jẹ yẹn tó tún rí níbẹ̀ lọ́la tó tún wá, tẹ́ lè dànù. Ẹ̀kejì tẹ́lé àgùntàn yẹn dànù, òun ló máa jẹ́ ìgbà kẹyìn tó máa ya ìdí nǹkan tẹ́sọ pé kó má jẹ, kò ní wá mọ́. Àgùntàn níwà pẹ̀lẹ́, wọ́n mọ ojú, wọ́n sì mọ́ra. Àgùntàn tún ní ìbáṣepọ̀ tó dára láàrin ara wọn. Wọ́n tún ní ìbáṣepọ̀ tó dára láàrin ara wọn pẹ̀lú olùṣọ́ àgùntàn wọn tàbí olówó wọn. Ìbáṣepọ̀ àgùntàn yìí ó gúnrégé tó fi jẹ́ wípé ó kò ṣeé ṣe kí èèyàn rí àgùntàn ẹyọ kan kó máa dárìn káàkiri tí kì bá ṣe gbàgùntàn náà sọnù. Ẹ bá ti rí àgùntàn kan níbì kan, ẹ ti mọ̀ pé ní agbègbè wọn ẹ máa rí àwọn àgùntàn míì tó tún wà níbẹ̀. Wọn kì í sábà dárìn ní ẹnìkan. Èyí tó tún dàbí rẹ̀ ni pé àgùntàn ní ìdánimọ̀. Ìgbà tí mo ń ṣe ìwádìí ọ̀rọ̀ lórí àgùntàn, wọ́n sọ wípé àgùntàn ní nínú ọpọlọ àgùntàn ìkan tó kéré tó pọ̀ jù, iye ìkan tó kéré tó pọ̀ jù tí ó wà nínú ọpọlọ àgùntàn tó pamọ́ síbẹ̀ tí ò lè kúrò bẹ̀, ó tó ìkan tó jẹ́ 50. Léyìí tó fi hàn wípé àgùntàn lè dá èèyàn 50 mọ̀ yàtọ̀ síra wọn. Ọ̀pọ̀lọpọ̀ nǹkan mìíràn tún lè sọ nípa àgùntàn àti ọ̀pọ̀lọpọ̀ ìwúlò tí wọ́n ní. Ṣùgbọ́n nípa káwá lọ sínú àbùdá àgùntàn ti Jésù Kristi tó sọ, kí ni ẹ̀kọ́ tá a rí kọ́ nínú àwọn tí Jésù Kristi pè ní àgùntàn tirẹ̀ tí ó fi lè sọ wọ́n pẹ̀lú ìyẹngàn? Àkọ́kọ́ wà nínú bí tá a kà nínú Jòhánù orí 10 ẹsẹ̀ 14. Ó ní àgùntàn ti tèmi, ó ní èmi ni olùṣọ́ àgùntàn rere, mo sì mọ àwọn àgùntàn tèmi. Jésù Kristi mọ
àwọn àgùntàn tirẹ̀. Ìyẹn jẹ́ ojú àkọ́kọ́. Ìgbà tí Jésù máa parí gbólóhùn yẹn ní àwọn àgùntàn tèmi ó mọ̀ mí. Ìgbà táwọn sọ̀rọ̀ nípa àwọn àgùntàn lásán, a sọ wípé àwọn àgùntàn ní ìdánimọ̀ wípé ìkan tó tó bí 50 ń bẹ lórí wọn tí wọ́n dámọ̀ tí wọ́n dẹ̀ yàtọ̀tọ̀ síra wọn. Ṣé rí pé ìyẹn náà hàn nínú àwọn àbùdá àgùntàn ti Jésù Kristi. Àgùntàn, ó ní àwọn àgùntàn mi mọ̀ mí, èmi náà sì mọ àwọn àgùntàn ti tèmi. Ó wá jẹ́ pé ìdánimọ̀ yẹn wá jẹ́ ojú méjì. Ṣé rí tí ìdánimọ̀ àgùntàn Jésù Kristi àti Jésù Kristi fúnra rẹ̀ tí ìdánimọ̀ yẹn ò bá pé ojú méjì, ìṣòro ń bẹ. Mo mọ àgùntàn ti tèmi, àwọn àgùntàn ti tèmi ó sì mọ̀ mí. Ojú àkọ́kọ́ ni Jésù Kristi mọ àwọn àgùntàn rẹ̀. Ojú kejì, àwọn àgùntàn ti tiẹ̀ náà mọ̀. Tí èyí ò bá ṣẹlẹ̀, ìṣòro wà. Tá bá wo nínú Mátíù orí 7 ẹsẹ̀ 22 dé ẹsẹ̀ 23. Ẹ jẹ́ ká wo ìṣòro tó wà tí ìdánimọ̀ yẹn ò bá jẹ́ ojú méjì tàbí awẹ́ méjì. Ó ní ọ̀pọ̀ ni yóò wí fún mi ní ọjọ́ náà pé, Olúwa, Olúwa, àwa kò wá sọ tẹ́lẹ̀ ní orúkọ rẹ, àti ní orúkọ rẹ kọ́ ni a fi lé àwọn ẹ̀mí èṣù jáde, tí a sì ṣe ọ̀pọ̀ iṣẹ́ ìyanu. Ẹ wo abala àkọ́kọ́ nìyẹn. Àwọn àgùntàn yẹn mọ Jésù Kristi dáadáa. Ẹ mọ̀ wípé ìdánimọ̀ mo dẹ̀ sọ wípé ojú méjì ló gbọdọ̀ jẹ́. Jésù Kristi gbọdọ̀ mọ̀ wọ́n. Ṣùgbọ́n ní ojú kejì, ẹ wá wò, nígbà náà ni èmi yóò wí fún wọn pé èmi kò mọ̀ yín rí, ẹ kúrò lọ́dọ̀ mi, ẹ̀yin oníṣẹ́ ẹ̀ṣẹ̀. Ìṣòro ti dé báyìí. Ìbéèrè tí mo fẹ́ béèrè ni pé gẹ́gẹ́ bí àgùntàn Jésù Kristi tí wọ́n náà jẹ́, ìjẹ́ ojú méjì ni ìdánimọ̀ ló jẹ́ nínú iṣẹ́ ìgbàgbọ́ rẹ̀? Ṣé bí o ṣe mọ Jésù Kristi náà mọ̀ ọ́? Tí ò bá rí bẹ́ẹ̀, a gbọ́dọ̀ ṣe àtúnṣe. Àbùdá kejì tí Jésù Kristi jẹ́ ká mọ̀ nípa àwọn àgùntàn tirẹ̀, òun ni wípé ní inú Jòhánù orí 10 ẹsẹ̀ 4. Jòhánù orí 10 ẹsẹ̀ 4, ẹ̀ṣẹ̀ wo ní? Nígbà tí ó bá sì ti mú àwọn àgùntàn tirẹ̀ jáde, yóò ṣíwájú wọn. Ìgbà tó bá mú àwọn àgùntàn tirẹ̀ jáde, yóò ṣíwájú wọn. Àwọn àgùntàn yóò sì máa tọ̀ ọ́ lẹ́yìn. Ìkan àkọ́kọ́ tí mo fẹ́ ká mọ̀ ní wípé tí Jésù Kristi fẹ́ jẹ́ ká mọ̀ nípa àwọn àgùntàn títí ẹ̀ ní wípé wọ́n á máa tọ̀ ọ́ lẹ́yìn. Wọ́n á máa tọ̀ ọ́ lẹ́yìn. Èyí sì ni ìbéèrè kejì tí mo fẹ́ béèrè, wípé ǹjẹ́ òun tọ̀ ọ́ lẹ́yìn? Ká tọ̀ Jésù lẹ́yìn kò orúkọ mi oúnjẹ Pétérù tàbí Emmanuel, torí pé mo ti ń jẹ́ orúkọ báyìí, mo ti tọ̀ Jésù lẹ́yìn. Bẹ́ẹ̀ kọ́. Àwọn àgùntàn rẹ̀ wọ́n á tọ̀ lẹ́yìn. Títọ̀ lẹ́yìn fi hàn wípé gbogbo ibi tí Jésù Kristi bá lọ, ibẹ̀ ni wọ́n máa lọ. Tàbí ká sọ nídàkejì wípé gbogbo ibi tí Jésù Kristi ò bá lọ, àwọn àgùntàn rẹ̀ ò ní débẹ̀. Ìbéèrè ya lè béèrè lọ́wọ́ ara wa wípé ǹjẹ́ mò ń tọ̀ lẹ́yìn? Ṣé ò ń tọ̀ lẹ́yìn? Àbùdá kẹta tí Jésù Kristi ti fẹ́ ká mọ̀ nípa àwọn àgùntàn rẹ̀ ni wípé ó wà nínú orí ibi takà yìí náà. Ó nítorí tí wọ́n mọ ohùn rẹ̀. Àwọn àgùntàn Jésù Kristi mọ ohùn rẹ̀, wọ́n ń gbọ́ ohùn rẹ̀.
lẹ́yìn tó fi hàn wípé wọ́n ń gbọ́ àṣẹ rẹ̀, wọ́n ń tẹ̀lé ìlànà rẹ̀. Ohun kẹta tí Jésù Kristi, àbùdá kẹta tí Jésù Kristi fẹ́ ká mọ̀ nípa àwọn àgùntàn rẹ̀ lílé yìí, wọ́n ń tẹ̀lé ìlànà rẹ̀. Àkọ́kọ́ tó fẹ́ ká mọ̀ ní wípé àwọn àgùntàn rẹ̀, àwọn àgùntàn Jésù Kristi ti Násárẹ́tì, wọ́n dá a mọ̀, òun náà sì dá wọn mọ̀. Èkejì ni wípé wọ́n a máa tẹ̀tọ́ lẹ́yìn, wọ́n a máa tẹ̀lé ibi tó bá lọ làwọn àgùntàn rẹ̀ ó lọ. Àbí ká sọ wípé ibi tí ò bá lọ àwọn àgùntàn rẹ̀ náà ní débẹ̀. Ẹ̀kẹta ni wípé wọ́n ń gbọ́ ohùn rẹ̀, wọ́n ń gbọ́ ohùn rẹ̀. Mo máa sọ̀rọ̀ nínú ilé yìí nígbà tí a bá fẹ́ parí. Ṣùgbọ́n fẹ́ ká mọ àwọn àǹfààní wo ni àwọn àgùntàn Jésù Kristi máa ní tí àwọn àgùntàn tó kù tí wọ́n lè ní. Onísáàmù jẹ́ ká mọ àǹfààní bí 12 sí 13 tó wà nínú kí èèyàn jẹ́ àgùntàn nínú agbo Jésù Kristi. Nínú ìwé Dáfídì, orin Dáfídì orí kẹtàléníogún, ẹ̀ṣẹ̀ wo ní Olúwa ni olùṣọ́ èmi àgùntàn rẹ̀. Mo fẹ́ràn ìwé Yorùbá yìí. Yorùbá táwọn dàgbà mọ̀ ní Olúwa ni olùṣọ́ àgùntàn mi. A máa dàrú lọ́pọ̀lọpọ̀ ẹni tí ò bá gbọ́ Yorùbá. Olúwa ni olùṣọ́ àgùntàn mi, bí ká ní èèyàn gba Olúwa kó máa bá ṣọ́ àwọn àgùntàn. Olúwa ni olùṣọ́ àgùntàn mi. Ṣùgbọ́n Yorùbá ayé òde òní yìí ó jẹ́ kí a mọ ìtumọ̀ ọ̀rọ̀ yìí dáadáa. Ó ní Olúwa ni olùṣọ́ èmi àgùntàn rẹ̀, èmi kì yóò ṣe aláìní. Nígbà tí a bá ní Olúwa gẹ́gẹ́ bí olùṣọ́ àgùntàn, ìkan àkọ́kọ́ tó kọ́kọ́ ṣẹlẹ̀ nínú ayé wa, àǹfààní àkọ́kọ́ ni wípé a ò ní ṣe aláìní. Aláìní kí ni? Aláìní ohunkóhun. Aláìní ohunkóhun. Ní ẹ̀kejì, àǹfààní kejì ó ní ó mú mi dùbúlẹ̀ nínú pápá oko tútù. Ohun kan péré tí àgùntàn nílò ní gbogbo ìgbà, lówùúrọ̀ lọ́sàn lálẹ́, òun ni pápá oko tútù níbi tí wọ́n ti máa jẹ, tí wọ́n ti máa mu. Ó mú mi lọ sí ibi omi ìdákẹ́rọ́rọ́. Ẹ̀kẹrin ó ní ó mú ọkàn mi padà bọ̀ sípò. Ó mú mi lọ sí ọ̀nà òdodo nítorí orúkọ rẹ̀. Tàbá wo lọ sísàlẹ̀, a ó rí oríṣiríṣi àǹfààní. Bí mo ti lè rìn láàrin àfonífojì òjìji ikú, ó ní èmi kì yóò bẹ̀rù ibi kan. Àgùntàn Jésù Kristi ò ní bẹ̀rù ibi kan nítorí wípé Jésù Kristi wà pẹ̀lú rẹ̀ ní gbogbo ìgbà. Nítorí ó wà pẹ̀lú mi, ọ̀gọ́ rẹ̀ àti ọ̀pá rẹ̀ wọ́n ń tù mí nínú. Ọ̀gọ́ àti ọ̀pá, òun mo sọ wípé olùṣọ́ àgùntàn yàtọ̀ sí àwọn tí olùṣọ́ màálù, olùṣọ́ àgùntàn ń lo ọ̀pá wọn láti fi na àgùntàn rárá. Wọ́n máa ń lo ọ̀pá wọn láti fi darí àgùntàn ni. Yàtọ̀ sí olùṣọ́ màálù tó yẹ pé bí màálù ò bá gba ọ̀gọ́ lẹ́yìn, wọn ò lè rìn. Èyí tó sì jẹ́ ọ̀gọ́ nínú tí olùṣọ́ àgùntàn mú dání nítorí ìjà ìkookò ni wọ́n fi mú ọ̀gọ́ yẹn jẹ́ ọ̀gọ́ dání, kò ń ṣe láti fi ṣe jàmbá fún àwọn àgùntàn. Ó ní ìwọ tẹ́ tábìlì oúnjẹ sílẹ̀ níwájú mi àti ní ojú àwọn ọ̀tá mi. Ìwọ dà òróró sí mi lórí, ago mi sì kún àkúwọ́ sílẹ̀. Nítòótọ́ ire àti àánú yóò máa tọ̀ mí lẹ́yìn ní ọjọ́ ayé mi gbogbo. Èmi ó sì máa gbénu ilé Olúwa láíláí. A kàn máa ń kà wọ́n, a máa ń kà gẹ́gẹ́ bí àkọ́sórí ni. Àwo ìdí pàtàkì tí onísáàmù fi kọ́. Ìdí pàtàkì tó fi kọ́ ni wípé níwọ̀nba ìgbà tí ẹnikẹ́ni bá fi Olúwa ṣe olùṣọ́ àgùntàn rẹ̀, àwọn nǹkan tí ó máa ṣẹlẹ̀ sí lélẹ́yìn. Kò ń ṣe àkọ́sórí nìkan, kò tí ẹ̀ wúlò lákọ́sórí nígbà tí a bá ní Olúwa gẹ́gẹ́ bí olùṣọ́ àgùntàn wa. Kí tún ni àǹfààní mìíràn ta tún ní tí a bá fi Olúwa ṣe olùṣọ́ àgùntàn?
ẹ jẹ́ ká wo ìwé Jòhánù orí kẹwàá ẹsẹ̀ kejìdínlọ́gbọ̀n. Ó ní èmi sì fún wọn ní ìyè àìnípẹ̀kun. Bàbá fi Olúwa ṣe olùṣọ́ àgùntàn wa, ìyè àìnípẹ̀kun yóò jẹ́ tiwa. Ẹnikẹ́ni tó bá fi Olúwa ṣe olùṣọ́ àgùntàn rẹ̀ yóò ní ìyè àìnípẹ̀kun. Yẹn nìkan kọ́, wọn kì yóò ṣègbé láéláé ní orúkọ Jésù. A ò ní ṣègbé. Àgùntàn ó rọrùn fágùntàn láti ṣègbé kíákíá. Àkọ́kọ́ ni wípé wọn ò lè sáré púpọ̀. Ẹ̀kejì ni wípé wọn ò ní ìwo láti jà. Òun ló fà tẹ́ ìfi lè rí àgùntàn kó máa jà. Ara àwọn àbùdá tí àgùntàn ní nìyẹn. Tẹ́ bá rí nǹkan méjì tó dàbí àgùntàn tí wọ́n forí kanra wọn, kò ń ṣe àgùntàn. Àgbò ní àwọn yẹn, kò ń ṣe àgùntàn. Àwọn àgùntàn wọn kì í sábà jà, kò ń ṣe ẹranko tó máa ń jà. Jésù ní àgùntàn tí tòun, wọn ò ní ṣègbé láéláé. Jọ́ọ́nù orí kẹwàá, òun níbi tí Jésù ti sọ̀rọ̀ nípa àwọn àgùntàn rẹ̀. Mo fẹ́ ká ka katabátaba ráyè ká ka láti ẹsẹ̀ kínní. A rí ohun tó sọ tó fẹ́ ṣe fún àwọn àgùntàn rẹ̀. Ṣùgbọ́n paríparí ẹ̀ ni pé àwọn àgùntàn rẹ̀ wọn ò ní ṣègbé. Kò sì sí ẹnikẹ́ni tí ó lè já wọn gbà kúrò lọ́wọ́ mi bí Jésù Kristi. Ìlérí ńlá tí ènìyàn lè ṣe fún nǹkan tó bá fẹ́ràn jùlọ, òun ni Jésù Kristi ṣe yìí. Ó ní kò sí ẹnikẹ́ni tó lè já wọn gbà kúrò lọ́wọ́ mi. Àwọn tí ò bá jẹ́ àgùntàn Jésù Kristi, ayé lè já wọn gbà kúrò nígbàkúgbà. Bí ènìyàn bá fi Jésù Kristi ṣe olùṣọ́ àgùntàn rẹ̀, ẹ wo oríṣiríṣi àǹfààní tí wọ́n ní. Mo wá fẹ́ béèrè, ta ni olùṣọ́ àgùntàn rẹ? Ta ni olùṣọ́ àgùntàn rẹ? Bí àgùntàn bá wà láì ní olùṣọ́, kò lè pẹ́ bọ́ sọ́wọ́ ìkookò. Nínú ayé tó kún fún ìkookò lówùúrọ̀ lọ́sàn-án lálẹ́, ayé tá a wà yìí, ìkookò ló yí àwọn àgùntàn ká. Bí àgùntàn bá kọ̀ tí ò ní olùṣọ́, kò lè pẹ́ bọ́ sọ́wọ́ ìkookò. Ìdí ẹ̀ lélẹ́yìí tí a gbọ́dọ̀ fi mú Olúwa gẹ́gẹ́ bí olùṣọ́ àgùntàn wa. Ṣùgbọ́n àwọn tá a ríra wa gẹ́gẹ́ bí onígbàgbọ́ lónìí, tí a dẹ̀ mọ ẹsẹ̀ àkọ́sórí dáadáa, ṣé nítòótọ́ ni Olúwa jẹ́ olùṣọ́ àgùntàn wa? Ẹ jẹ́ ká gbìyànjú láti máa yẹ ara wa wò nínú àwọn àbùdá tí Jésù Kristi sọ wípé àwọn àgùntàn òun ní. Àkọ́kọ́ òun ni wípé àwọn àgùntàn rẹ̀ máa ń gbọ́ tirẹ̀. Àwọn àgùntàn rẹ̀ máa ń tẹ̀lé. Àwọn àgùntàn rẹ̀ ó ń gbóhùn rẹ̀, òun náà ń gbóhùn tó ó ń gbọ́ ohùn wọn. Ṣá lè sọ, a lè fọwọ́ gbáyà lónìí wípé Jésù Kristi mọ̀ wá, a sì mọ̀. Ṣá lè fọwọ́ gbáyà lónìí wípé à ń gbọ́ ohùn rẹ̀. Àbí kí ti ẹ̀ béèrè lọ́wọ́ wípé ohùn ta ni à ń gbọ́? Kí ló ń bá wa sọ̀rọ̀ tí à ń gbọ́ràn sí lẹ́nu? Ọ̀pọ̀lọpọ̀ wa tẹkinọ́lọ́jì là ń gbọ́ràn sí lẹ́nu lónìí. Ọ̀pọ̀lọpọ̀ wa oríṣiríṣi kan là ń gbọ́ràn sí lẹ́nu, àti ya Ọlọ́run ní ìpọ̀sí. Àti ẹ̀fẹ́ súnmọ́ nǹkan tó jẹ mọ́tò Ọlọ́run wọn. Ọ̀pọ̀lọpọ̀ wa wòlíì èké là ń gbọ́ràn sí lẹ́nu. Jésù Kristi sọ wípé àwọn àgùntàn ti tòun, wọn a máa gbọ́ràn sóhun lẹ́nu. Níwọ̀nba ìgbàkígbà, ìbáà jẹ́ ẹ̀kan lẹ́ẹ̀mejì tàbí ẹ̀mejì lọ́jọ́ kan tàbí lọ́sẹ̀ kan tí a gbọ́ràn sí Ọlọ́run lẹ́nu, ẹ jẹ́ ká mọ̀ wípé a kì í ṣàgùntàn rẹ̀ lásìkò òun. Ìkookò lè sún métílé. Mo gbàdúrà pé ní orúkọ Jésù Kristi ti Násárẹ́tì, ayé ò ní já wa gbà kúrò lọ́wọ́ Ọlọ́run. Ó ní àwọn àgùntàn tí òun, wọ́n máa ń tẹ̀lé òun. Ṣé àwa náà ń tẹ̀lé Kristi? Tàbí kí n béèrè wípé ta ni òun tẹ̀lé?
Ọlọ́run ló fún wa ní àǹfààní láti lè tẹ̀lé títí dé òpin. Àwọn tó tẹ̀lé Jésù Kristi nìkan, àwọn ni ìjọba ọ̀run wà fún. Ló sọ wípé ẹnikẹ́ni ò lè já ọgbà kúrò ní ọwọ́ òun. Ó ní òun ó fún wọn ní ìyè àìnípẹ̀kun. Àwọn tó tẹ̀lé Jésù Kristi nìkan ni. Bàbá máa ń kọ oríṣiríṣi orin. Èmi yóò tẹ̀lé Jésù títí dópin. Èmi yóò tẹ̀lé Jésù títí dópin. Kò gbọdọ̀ jẹ́ ọ̀rọ̀ ẹnu lásán, ó gbọdọ̀ wà nínú ìṣe. Ní orúkọ Jésù Kristi ti Násárẹ́tì, ayé ò ní jẹ́ wa gbà kúrò ní ẹ̀yìn rẹ̀. Mo fẹ́ ká ronú lónìí, ká ṣe àṣàrò lórí àwọn àgùntàn Jésù. Léyìí tí àwa náà lè sọ wípé àwa náà jẹ́ ọ̀kan nínú wọn. Ká wo àwọn àbùdá tí Jésù sọ wípé àgùntàn wọn yóò ní. Tí ọ̀kankan bá ti dín nínú rẹ̀ kúrò nínú ayé wa, àti yẹsẹ̀ lọ. Mo sì gbàdúrà pé a ò ní yẹsẹ̀. Ní orúkọ Jésù Kristi Olúwa wa, àmín. Ẹ jẹ́ ká gbàdúrà. Olúwa Ọlọ́run ìgbàlà, a dúpẹ́ fún ọ̀rọ̀ yín èyí tẹ́ ti bá wa sọ lónìí. Ní orúkọ Jésù Kristi ti Násárẹ́tì, a sì yọ̀ǹda ọkàn wa láti sọ fún yín wípé àgùntàn yín la jẹ́ ní gbogbo ìgbà. Oore ọ̀fẹ́ láti lè dúró tí a ò ní yẹsẹ̀, Olúwa ẹ gbé wọ̀ wá. Oore ọ̀fẹ́ láti ṣe ìfẹ́ yín. Oore ọ̀fẹ́ láti gbọ́ ohùn yín. Oore ọ̀fẹ́ láti mọ̀ yín sí. Oore ọ̀fẹ́ láti tẹ̀lé yín. Àti láti ṣe gbogbo nǹkan tí àbùdá tí ẹ ti sọ wípé àwọn àgùntàn yín yóò ní. Oore ọ̀fẹ́ láti lè ní gbogbo wọn ní orúkọ Jésù, Olúwa ẹ gbé wọ̀ wá. A ó sì máa yìn yín lógo. Ní orúkọ Jésù Kristi Olúwa wa, àmín. Mo kí wa kú ọjọ́ ìsinmi. Èmi ó ṣe ọ̀pọ̀ rẹ̀ láyé. Ní orúkọ Jésù Kristi ti Násárẹ́tì, ní ọjọ́ mẹ́jọ a ó tún pàdé. Tá bá ti gbọ́ ìwàásù yìí tán àti gbogbo ìsìn wa yìí, a lè fi ránṣẹ́ sí àwọn èèyàn wa tí wọ́n ní ìfẹ́ sí èdè Yorùbá. Ẹ ṣeun. Jésù Olúwa wa.